Ẹ kálẹ́, mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ẹwà ṣírò. Mo dẹ̀ tọrọ gáfárà pé apẹ́ díẹ̀. Gègé mi ló ń ṣàṣìṣe. So torí pé ọjọ́ ti lọ púpọ̀, a mọ tẹ̀síwájú á dẹ̀ mú kánmọ́kánmọ́. So lónìí, a máa tẹ̀síwájú níbi tí a dé lọ́sẹ̀ tó kọjá. Ẹ rí i pé ní frame 11 tí a ti dúró, ọ̀jọ̀gbọ́n ń ṣàlàyé linear equation fún wa. Linear equation. So léyìí tó yẹ pé lọ́sẹ̀ tó kọjá náà a kọ́ nípa àwọn ọ̀nà oríṣiríṣi tá a lè gbà máa ṣe àwọn kíni o àwọn linear equation àti simultaneous linear equation. So kíni à ń pè ní simultaneous linear equation? Òun náà ni tó yẹ pé tá a bá ṣe kíni o tó bá jẹ́ pé a bá ní unknowns in tá à ń wá, so tó bá ju ẹyọ kan lọ nínú equation wa, so tá a bá fẹ́ wá àwọn tá a mọ̀ ohun tá à ń wá yẹn, tá a fẹ́ wá wọn papọ̀, a ní àṣẹ kíni o a máa pè ní pé à ń fẹ́ wá simultaneously, so pé a fẹ́ wá wọn papọ̀. So a dẹ̀ ṣe lọ́sẹ̀ tó kọjá tó bá yẹ pé tá à ń wá tí a mọ̀ sí unknowns yẹn tó bá jẹ́ pé méjì, gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní x plus y is equal to 5, x minus y is equal to 3. Ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí equation méjèèjì, ẹ rí i pé nǹkan méjì là ń wá x àti y. So tí wàá bá wọn, àwa ní kíni a ní equation méjì. Láti wá x àti y papọ̀ báyìí là ń pè ní simultaneous equation. So tí wàá bá wọn, a ní àwọn kíni, àwọn ní àwọn ọ̀nà oríṣiríṣi tá a lè gbé ṣe. Nínú ọ̀nà àkọ́kọ́ tá a ṣàlàyé òun náà là ń pè ní kíni o elimination method. Elimination method tí ọ̀jọ̀gbọ́n tún pè ní kíni o comparing coefficient. So tí ọ̀jọ̀gbọ́n pè ní comparing coefficient ní inú ìwé wọn. So ẹlẹ́ẹ̀kejì equating coefficient. Equating coefficient ẹlẹ́ẹ̀kejì òun là ń pè ní kíni substitution. Ẹ rí i pé a ṣàlàyé pé alákọ̀ọ́kọ́ ká tó lè lo elimination method yẹn, a wò pé ká ṣe kíni o ká pa variable kan. Tàbá tí a mọ̀ tí variable kan jẹ́, a fi mọ ìmíràn. Ká tó lè ṣe kíni o ká dẹ̀ ṣe tó lè pa variable kan, ká tó lè eliminate variable kan, coefficient variable tá a fẹ́ lè eliminate yẹn ó gbọ́dọ̀ papọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé bá ní 2x plus y is equal to 9, x minus y is equal to 7. Ok, sọ pé x minus 7y is equal to 7. Ọ̀yà ká pé n bá fẹ́ eliminate x, ajá sí pé kí n tó lè eliminate ẹ̀ mo gbọ́dọ̀ jẹ́ pé kíni o coefficient x àti y ṣe kíni ó papọ̀. Bó máa ṣe tí wọ́n fi papọ̀, ó dà gẹ́gẹ́ bí kíni kí ẹ̀yin ní rice kémi lẹ́wà, ká fẹ́ jọ jẹ rice àtẹwà. Ẹ rí i pé n ta lè dìjọ ṣe ni pé kẹ́yin ṣe kíni o kẹ́yin fún mi lẹ́wà nínú ẹ̀wà yín, kémi fún yín ní rice. Ẹ rí i pé a jọ jẹ rice àtẹwà papọ̀. So ẹ rí i pé irú ilé ajá sí ká máa multiply eléyìí pẹ̀lú coefficient eléyìí tí ń ṣe 1, eléyìí náà pẹ̀lú coefficient eléyìí tí ń ṣe 2. Ẹ rí i pé tá a bá multiply wọn pẹ̀lú ara wọn, eléyìí ó máa jẹ́ 2x plus y is equal to 9. Ọ̀yà eléyìí náà jẹ́ 2x minus 14y is equal to 14. Ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí rẹ̀, x tá a fẹ́ pa tá a fẹ́ yanjú ó ṣe kíni, ẹ rí i pé ó ti papọ̀ báyìí. So níwọ̀n ìgbà tó ti wá papọ̀ ohun, àjẹsípa lè ṣe kíni o, a lè ṣe àwọn iṣẹ́ eléyìí tá à ń ṣe lọ, a lè ṣe àwọn iṣẹ́ eléyìí tí à ń ṣe lọ. So ìjẹ́ tí eléyìí bá yé wa, tí a dẹ̀ ti gbọ́ àlàyé yẹn yékéyéké, láti gbọ́ àlàyé yẹn yékéyéké, so a tún ṣàlàyé kíni o àṣàyàyé substitution method. Bákan náà ẹ̀wẹ̀, kíni substitution method? Òun náà ni pé kíni o ká máa jàrọ̀, ká gbé variable kan jáde, ká gbé mìíràn wọlé. So tí òun náà ni pé ká pé bá ní kíni mo ní x plus y is equal to 9, àpẹẹrẹ báyẹn náà. So mo ní tá a bá fẹ́ lo substitution method, òun náà ni pé kíni a ọkọ máa fi kan sí subject of the formula náà. Gẹ́gẹ́ bí eléyìí, a máa fi lè sí subject of the formula. But mo ṣàlàyé pé nínú ìgbà tá a fi máa mọ̀ èyí tá a lè fi subject of the formula ni pé a wo èyí tó yẹ pé ó ní coefficient tó kéré jù. Ká pé eléyìí nísìnyí mo ní 3 báyìí, so eléyìí jẹ́ 4. So ká pé ní equation 1 yìí àbí ká pé eléyìí jẹ́ 7y. Ẹ rí i pé tó ní coefficient tó kéré jù òun náà ní y ní equation 1. Ajá sí pé màá wá ní kíni from equation 1 màá ṣe kíni, màá tún eléyìí kọ. So màá tún eléyìí kọ bí màá fún mi ní kíni
yóò jẹ́ 3x plus y is equal to 9. So ajá sí pé léyìí tó kéré jù báyìí yóò jẹ́ y is equal to half the subject of the formula 9 minus 3x. Wọ́n á ní ká ṣàkíyèsí tó bá ti jẹ́ wípé ibi tá a bá ti fa equation kan yọ lápèjúwe ẹ rí pé inú equation 3 láti inú equation 1 láti fa eléyìí yọ nísìn ajá sí pé tá a bá fẹ́ gbé sí a gbọ́dọ̀ gbé sínú rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí tíyá kan bá bímọ náà ẹ rí pé ọmọ tó bí òun kò ní ṣe kí ni kò gbọ́dọ̀ fi lọ́kọ ọmọ kò ní fi fẹ́ gẹ́gẹ́ bí ọkọ ọmọ ẹlòmíràn ni ó fẹ́ so ajá sí pé tá a bá ti fa equation yọ tá a bá tún fẹ́ gbé equation wọlé padà báyà tí y jẹ́ nísìn ẹ rí pé inú equation 1 mo ti fa yọ ajá sí pé kò ní jẹ́ pé inú equation 1 ni màá máa gbé sí mọ́ inú equation 2 ni màá máa gbé sí ibẹ̀ yẹn ni àti dúró so lógo Ọlọ́run bá mọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú 3 unknowns bóòní tó bá jẹ́ pé unknowns mẹ́ta la bá ní Ayọ̀mídé káàbọ̀ so tó bá jẹ́ pé unknowns mẹ́ta la bá ní bó láṣẹ mọ́ ṣe so náà ni ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé ní àti frame 12 simultaneous linear equations with 3 unknowns. So ọ̀jọ̀gbọ́n ní tá bá ní àwọn tá ń wá mẹ́ta unknowns mẹ́ta ẹ mọ́ gbàgbé pé ní àlàyé tí mo ṣe ni pé a ní oríṣiríṣi equation so alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé kí ni o a ní oríṣiríṣi solution mo la ní unique solution a ní kí ni o a ní infinitely many solution àdẹ̀ nínú solution wọ́n á sọ̀rọ̀ pé ìgbà tá a mọ̀ ní unique solution ní simultaneous equation àti tó wáyé pé kí ni o tí n bá ní unknowns méjì ajá sí pé equation mélòó ní mo ní kí n tó lè ní unique solution mo gbọ́dọ̀ ní equation méjì náà tí n bá ní unknowns mẹ́ta mo gbọ́dọ̀ ní kí ni o mo gbọ́dọ̀ ní equation mẹ́ta náà lọ́jọ̀gbọ́n ṣàlàyé pé tá a bá ní unknowns mẹ́ta in tá à ń wá mẹ́ta gẹ́gẹ́ bí àpẹẹrẹ x y z tó sì jẹ́ pé kí ni o tá a tún ní equation mẹ́ta náà pẹ̀lú so wọ́n ní ká mọ́ da aláàmú ìyí tá mọ́ ṣe ń bẹ̀ ó dà gẹ́gẹ́ bí ta ti ṣe sẹ́yìn wá náà nípa kíni o lórí 2 unknowns ìyàtọ̀ díẹ̀ náà ló kàn wà nínú kíni o nínú tó bá jẹ́ pé tá wá bá jẹ́ méjì gẹ́gẹ́ bí àpẹẹrẹ xy ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin kí wọ́n jẹ́ mẹ́ta gẹ́gẹ́ bí àpẹẹrẹ xyz so lọ́jọ̀gbọ́n á fẹ́ ṣàlàyé ó ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní to solve ká pé n bá fẹ́ ṣe 3x plus 2y minus z is equal to 19. 4x minus y plus 2z is equal to 4. 2x plus 4y minus 5z is equal to 32. Ó yá, ẹ jẹ́ n béèrè lọ́wọ́ wa ṣé equation yìí àwọn equations yìí so lè fún mi ní unique solution tá a bá ṣe tán so lè fún mi ní unique solution so yóò máa fún mi ní unique solution tó bá yẹ pé yóò máa fún mi torí kíni. Oya. Ayọ̀mídé ṣé yóò mọ̀ fún mi ní unique solution ó rí pé yóò mọ̀ fún wa kí ló dé tó ra ní ìta ń wá mẹ́ta mo lè sọ fún wa pé táyé pé unknowns mẹ́ta la ní ajá sí pé equation mẹ́rin náà láàmọ́ ní o a gbọ́dọ̀ mọ̀ ní equation mẹ́ta náà bákan náà so a gbọ́dọ̀ mọ̀ ní equation mẹ́ta náà bákan náà so ti àbó láṣì máa ṣe ẹ rí pé wọ́n ní kò sí yàtọ̀ láàrin àwọn kíni tó bá pé méjì ìtẹ́ máa ṣe náà ni pé kíni o equation mẹ́ta la ní tòótọ́ ṣùgbọ́n a lè ṣe kíni o a lè kó àwọn equation yìí a lè kó wọn lóníbejì ní méjì papọ̀ so ti wà ó dà gẹ́gẹ́ bí pa mẹ́ta à ń lọ bóyá èmi Ayọ̀mídé àtẹnìkan wọ́n á gbé àga mẹ́ta kalẹ̀ ṣe ìpọ́nà ta lè gbà jókòó ní pé kí ni o èmi lè kọ́kọ́ jókòó Káyọ̀mídé jókòó lẹ́gbẹ̀ẹ́ mi so tiye so tàbí kí ni o kí n jókòó kí ẹnì kẹta jókòó lẹ́gbẹ̀ẹ́ mi tàbí Káyọ̀mídé àti ẹnìyẹn jókòó papọ̀ tàbí tó wáyé pé nínú mútò ni tó ṣe pé mútò yẹn dẹ̀ sì lè gbẹ̀yàn méjì ẹgbẹ́ ta lè ṣe ni pé kí ni o n tó jẹ́ possible pairs ta lè ní àkójọ ta lè ní tán òun náà ni pé kí ni o bóyá èmi àtayọ̀mídé èmi àtẹnìkẹta yẹn tàbáyọ̀mídé àtẹnìkẹta kò lè jù báwọn náà lọ so ajá sí pé n tá ṣe náà ni pé a lè mọ ṣe kí ni o a lè mọ ṣàkójọ àwọn equation yìí ní méjì a lè kó equation 1 àti 2 papọ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé pé èmi àtayọ̀mídé èmi àti ẹnìkẹta yẹn tàbí ayọ̀mídé àtẹnìkẹta
a tún lè mú kí ni o equation 2 àti 3 pòròbó tí yá bá a tún lè mú kí ni o equation 1 àti 3 so ìta ṣe ń bí báyìí ni pé tàbá tí a kó méjèèjì papọ̀ òun náà ni pé màmá ṣe kí ni màmá eliminate ọyọ kan kúrò ẹ̀pá tí mo bá ṣe mọ́ elimination method tẹ́lẹ̀ òun náà ni pé a eliminate ọyọ kan a ní variable mẹ́ta tàbá eliminate ọyọ kan mélòó ni ó kù yóò kù méjì ajá sí pé tí n bá ti ṣàkójọ méjì náà màá kọ́ eliminate ọyọ kan tí n bá ti wá eliminate ọyọ kan tán mo tún ti ní equation kan lẹ̀ ṣùgbọ́n equation tí mo nílẹ̀ òun variable mélòó ló wọ́n mọ̀ ní o yóò wọ́n kù variable méjì màá tún wá ṣàkójọ àwọn méjì tá a lè kó pọ̀ òun màá tún eliminate nǹkan tí mo tún eliminate láàkọ́ yẹn náà so yóò máa jẹ́ kí ni o yóò máa wá kù ké ní unknowns méjì ètí mo ṣàlàyé lélẹ́yìí bá ti bá ní from equation 1 and 2 ẹ má gbàgbé pé àwọn ìta lè ṣàkójọ náà ní pé bá kí ni equation 1 and 2 equation 1 àti 3 equation 2 àti 3 ọ̀yà kí ni equation 1 and 2 mi ẹ́ rí pé mo ní 3x plus 2y minus z is equal to 19 ọ̀yà kí lẹ́lẹ́kejì 4x minus y plus 2z is equal to 4 ká pé bá fẹ́ eliminate x ẹ má gbàgbé elimination method a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ èwo la fẹ́ yanjú èwo la fẹ́ mú kúrò láti fi mọ̀ àwọn yòókù so ti ká pé x ni mo fẹ́ eliminate báyìí ajá sí pé tí mo ṣe kó Ayọ̀mídé mo ti padà lọ́bìnú nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe ṣégeṣége ọ̀yà so ẹni pé ta bá ṣàkójọ wọn lọ́bìnú mo ti padà so 3 coefficient x mi by 3 ni coefficient x mi by 4 ni a fẹ́ jọ yanjú x mo ní ká tó lè ṣe kí ni ká tó lè eliminate wọn coefficient a méjèèjì gbọ́dọ̀ ṣe kí ni o a méjèèjì gbọ́dọ̀ papọ̀ bó láṣẹ wá jẹ́ kó papọ̀
mo ní rice ẹlẹ́wà adẹ̀fẹ́ jọ jẹ kí ni o afẹ́jọ jẹ rice àtẹ̀wà ẹ rí pé n ta lè ṣe náà ni pé kí ni kẹ́yìn bu rice díẹ̀ fún mi kémi bu ẹ̀wà fún yín ajá sí pé bu rice díẹ̀ fi lè yóò jẹ ×4 ilé yóò jẹ ×3 ẹ pé tá bá tẹ̀síwájú lórí rẹ̀ ilé ọmọ jẹ́ 12x plus 8y minus 4z is equal to 19 times 4 this is 76 àbí ọ̀yà ilé náà jẹ́ 12x minus 3 times y 3y plus 6z 3 times 4 is equal to 12 ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ kí ló ṣẹlẹ̀ o àti ní nǹkan náà kí la lè ṣe lẹ́yìn rẹ̀ tá fi ṣe kí ni o tá fi gé kúrò ń bẹ̀ pàápàá ọ̀nà nígbé ká yọ wọ́n kò nù ara wọn ẹgbẹ́ tí bá yọ wọ́n kò nù ara wọn 12x minus 12x yóò jẹ́ 0 àbí 8y minus times minus yóò jẹ́ plus 8y plus 3y yóò jẹ́ 11y ọ̀yà minus 4z minus 6z yóò mọ̀ jẹ́ kí ni o minus 10z is equal to kí ni 76 minus 12 owó mọ̀ fún mi ní 54 ó ti ajá sí pé eléyìí mo lè gbé ní kí ni o equation 4 ẹ rí i pé mo ti ṣe kí ni o mo pa equation 1 àti 2 papọ̀ equation 1 àti 2 tí mo papọ̀ mo wá gé x kí ló kù lẹ̀ fún mi ó kù kí ni fún mi o ó kù y àti z ọ̀yà a tún lè mú kí ni àwọn àkójọpọ̀ equation míì náà bí mo tún lè ní from equation 2 and 3 kò sí ìtẹ́mú bẹ̀ tí ò ṣe kí ni o tí ò fún wa ẹgbẹ́ equation 2 wa only 4s minus y plus 2z is equal to 4s minus y plus 2z is equal to 4 kí ni equation 3 wa so 2x plus 4y minus 5z is equal to 32 kẹwàá ṣàkíyèsí o ìtẹ́ bá ṣe okay ẹ ṣeun 64 bẹ́ẹ̀ni ẹ ṣeun púpọ̀ 64 ni o kò ní ṣe jẹ́ 54 76 minus 12 64 so ìtẹ́sà kíyèsí òun náà ni pé kí ni o ìtẹ́gé ní equation y ẹ rí pé kí la gé nígbà tá a kọ́ pa 1 àti 2 papọ̀ a gé x so tẹ́ bá tún ṣe àpapọ̀ méjì mìíràn x náà lẹ́tùmọ̀ gé because tá a fẹ́ ṣe ni pé kí ni o tá bá ti mú x kó lọ́nà tán tó yẹ pé equation tá a máa ní yóò máa wà ní y àti z ajá sí pàtó wà tún ṣe kí ni a tún gé y náà a fi mọ z ẹ ti gẹ́gẹ́ bá ń pé tẹ́ bá pa variable kan a mọ méjì yòókù a pa méjì yòókù papọ̀ a tún wá pa kan sí a fi mọ ẹlẹ́kẹta só ti wá báyìí kádẹ̀ tó lè ṣe kí ni ká tó lè lo elimination method ẹ mọ́ gbàgbé coefficient tí variable tá fẹ́ eliminate gbọ́dọ̀ papọ̀ ṣé wọ́n papọ̀ wọ́n papọ̀ kódà ní equation alákọ̀ọ́kọ́ yìí ó jẹ́ kí ni o coefficient x jẹ́ 4 ní equation ẹlẹ́ẹ̀kejì coefficient x jẹ́ 2 ajá sí pé tí bá fẹ́ kó papọ̀ màá máa multiply eléyìí pẹ̀lú eléyìí 2 times 4 màá dẹ̀ máa multiply eléyìí pẹ̀lú eléyìí àníṣe ẹ ní rice lọ́wọ́ èmi ní ẹ̀wà lọ́wọ́ afẹ́jọ jẹ rice àtẹ̀wà ẹ rí pé ta lè ṣe náà ni pé kí ni o ẹ bu rice díẹ̀ fún mi màá dẹ̀ sì bu ẹ̀wà díẹ̀ fún yín á jọ jẹ oúnjẹ kankan náà só tí ajá sí pé lè ọmọ jẹ 8x minus 2y plus 4z is equal to 8 ẹlẹ́ẹ̀kejì náà bá kan náà ìwẹ̀ so yóò jẹ 8x plus 16y minus 20z is equal to what 32 times 4 so that's 128 ẹgbẹ́ kí ni mo lè ṣe tẹ́ bá ṣàkíyèsí ẹgbẹ́ s náà ti ṣe kí ni coefficient wọn ti papọ̀ ajá sí pé mo lè yọ mo lè subtract wọn so 8s minus 8s yóò fún mi ní kí ni yóò fún mi ní 0 minus 2y minus 16y yóò mọ jẹ́ minus 18y 4z minus times minus yóò jẹ́ plus 24z is equal to minus 120 òrùkú ti yé mi báwọn ẹ̀rí pé tẹ́ bá ṣàkíyèsí kí ló tún kù bí báyìí kápá pé lè ní equation 5 so ó tún kù y àti z nìkan ẹ wá ṣàpapọ̀ àwọn méjèèjì arákùnrin àti arákùnrin á ṣe kíni á pa àwọn papọ̀ ajá sí pé lé ọmọ jẹ́ kíni then tí máa fẹ́ dára mí láàmú ṣe pé tí máa ṣàkíyèsí eléyìí ẹ̀rí pé 6 common nínú gbogbo wọn mo lè divide through by 6 so that kíni ó fi ṣe kíni
yóò fi sẹ́pẹ́rẹ́ díẹ̀ tẹ́ bá rí tó lè ṣe kíni tó lè tún jẹ́ kí àwọn coefficient yẹn tún kéré sí ẹ lè ṣe kò sí láburú ń bẹ̀ ìtẹ́ gbọ́dọ̀ ṣàkíyèsí ni pé kíni ẹ gbọ́dọ̀ ṣe fún gbogbo àwọn táàmù yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan kápẹ́ bá divide eléyìí báyìí ti sẹ́ pé kápẹ́ -6 náà tàbí 6 náà kankan náà lá get so ajá sí pé ó jẹ́ 3y plus 4z is equal to -20 so eléyìí ní equation 5 àmọ́ òbúyé wa tá bá pa àwọn méjèèjì papọ̀ lálákọ̀ọ́kọ́ a ní kíni o 3y plus 4z is equal to -20 ẹlẹ́ẹ̀kejì kí la ní o 11y minus what 10z is equal to 24 is equal to 64 ọ̀yà kágbé bá tún fẹ́ pa kíni o kágbé bá tún fẹ́ pa y ń bí báyìí ajá sí pé eléyìí lẹ́wà eléyìí ní ráìsì ẹjọ́ fún ọ ní ráìsì àtẹwà eléyìí ọmọ jẹ́ times 11 times 3 ọmọgbọ̀n tó bá dẹ̀wù yẹn lè lo substitution method náà ìkankan náà ní fún wa ajá sí pé eléyìí ọmọ jẹ́ 33y plus 44z is equal to so ẹgbẹ́lẹ́ jẹ́ 220 minus 220 gbogbo yẹ wa báyìí ọ̀yà eléyìí náà tún jẹ́ kí ni o 33y minus 30z is equal to what 64 times 3 yóò jẹ́ 2 18 90 92 ẹgbẹ́ tá a bá yọ kó nu ara wọn eléyìí yóò jẹ́ 0 44z minus yóò mọ jẹ́ kí ni o 54z is equal to minus 220 minus 192 mo jẹ gbèsè 220 mo tún jẹ gbèsè 192 gbèsè jẹ́ mélòó so gbèsè jẹ́ 412 mo ìwé tí yá máa gbèsè yẹn mo jẹ́ 412 láti bí báyìí rí gba lè mọ z wa kí ni z mi ọmọ jẹ́ báyìí z mi ọmọ jẹ́ tí má divide both side by 54 dà pé kí ni mo multiply pẹ̀lú 54 tí mo fún mi ní 4112 ó jẹ́ 4112 divide by what divide by 54 kí ni ó jẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgé lọ́kọ̀ọ̀kan 4112 divide by 54 kí ló fún wa ṣé mi ò ti ṣàṣìṣe báyìí ẹ̀jẹ̀ tún equation yẹn wò a ní 3x plus 2y minus z is equal to 19 yeah 4s 2s 4y 32 okay 2s 4y minus 5z is equal to 32 ṣàṣìṣe 8x 2y 4z is equal to 8 8x 16y minus 20z is equal to what 128 equal to 128 tàbá yọ wọn kó nara minus 18y plus 24z yeah minus 120 so àfi 6 again ilé yòókù 3 ẹ má bínú minus 3y lẹ́ẹ̀kọ́ jẹ́ sẹ́yìn pé 6 láfi gé minus 3y mo ti ṣàṣìṣe ilé yóò jẹ́ minus 3y àbí ilé náà jẹ́ minus what minus 33 báwọn ajá sí pé kèṣe pé ayọ̀ wọn kó àwòrán wọn papọ̀ ni tó tabá láyọ̀ wọn kúrò yóò tún lékún síbẹ̀ tá fẹ́ gé wọn ni kí la lè fi gé wọn òun náà ni pé kèṣe kí ni òkè ìrò wọn papọ̀ gbé minus 33 plus 33 ní ó fún mi ní 0 ajá sí pé lè yóò jẹ́ 0 so ilé ọmọ jẹ́ kí ni minus 44 minus 10 ilé ó jẹ́ 34 àbí so ilé ọmọ jẹ́ kí ni minus 120 plus 92 minus 120 plus 92 kí ni ó jẹ́ that's minus what 220 92 8 àbí so 2 àbí that kí ló fún wa ṣe minus 28 kan no ẹ jẹ́ kí n parẹ́ báyìí yeah so adílé yóò jẹ́ 0 àbí so 44 minus 10 yóò jẹ́ kí ni 34z is equal to kí ni yóò fún wa minus 220
plus 92 that minus 28 náà ní àbí so mo jẹ gbèsè mo dẹ̀ ní ilé ìlọ ẹgbẹ́ gbèsè ó tún ṣe kíni gbèsè ó kú báyìí so tí yóò bá so gbèsè ó kú báyìí ọ̀yà ajá sí pé z bí wọ́n jẹ́ kíni minus 28 divided by 34 àti ṣe àṣìṣe níbì kan ta ló ń bá wa lọ ṣe amọ̀bi tí a ti ṣe àwọn ẹ̀rọ bí abita ti ń gbé àwọn kíní ogun ra wọn bí abita ti ń gbé àwọn kan yẹn gun ra wọn 11y minus 10z is equal to 64. Ayọ̀mídé sọ wà pẹ̀lú mi. Ẹ jẹ́ kí n súré wò. 3x plus 2y minus z is equal to 19. Four s minus y plus 2z is equal to 4. Báyìí nǹkan. Yeah. So, àkọ́kọ́ kó méjì aláwọ̀kọ́ 3x plus 2y minus z is equal to 19. 4s minus y plus 2z is equal to 4. Okay, ilé yẹ 12x plus 8y àmọ́ bíta ṣàìsí níṣẹ́. Minus 4z 19 times 4 76 then 12x minus 3y plus 6z is equal to 12. Tàbá yọ kó nara ilé yóò gẹ̀rà wọn. 11y minus 10z 76 yeah ilé yìí àgbà. So tàbá tún mímí ẹran náà 4s minus y plus 2z is equal to 4. 2s plus y minus 5z is equal to 32. Times 2. 8x minus 2y plus 4z is equal to 8. 8x plus 16y minus 20z is equal to 32 times 4. 8, 128. Yeah, àgbà. Ẹ bá tún gé eléyìí gbéra wọn 8s minus 8s 0 minus 2y minus 16y minus 18y 4z yeah 4z minus minus plus 24z 8 minus 128 that's minus 120 abi then minus 120 Taba divided through by 6 minus 3y plus 4z is equal to yeah minus 20 then none yeah ẹja kó eléyìí papọ̀ minus 3y plus 4z is equal to minus 20 11y minus 10z is equal to 64 times 11 times 3 33 44 220 yeah àgbà 33 oh 3 times minus 10 this should be minus 30 ọmọbìnrin ibi tá ti ṣe ti wà ní so tẹ́lẹ̀ bá gẹ́ra wọn eléyìí máa jẹ́ 44 minus 30 yóò mọ̀ fún ní kí ni 14 tó ṣe 34 14 bọ́dọ̀ bó ti yé yóò fún wa ní 14 ajá sí pé z ọmọ jẹ́ minus 28 minus 14 z yóò mọ̀ fún mi ní kí ni minus 2 tó ti yé ìgbà tí mo ti mọ̀ báyìí ajá sí pé màá ní put z is equal to minus 2 ṣe pé mo ti mọ̀ z ajá sí pé màá fi z wá y ká pé equation 5 mo lè gbé sí equation 5 màá put z is equal to minus 2 in equation 5 láti fi mọ̀ kí ni o láti fi mọ̀ ní tí y ó jẹ́ tí bá ti wá mọ̀ x àti y màá fi mọ̀ x ẹ gbé equation 5 mi mo ní minus 3y plus 4z equals to what minus 20
ibi tí bá ti rí z máa ma fi kí ni minus 2 sí ló jẹ́ minus 3y plus 4 into minus 2 is equal to minus 20. Oh yeah, yóò jẹ́ minus 3y minus 8 is equal to minus 20. Minus 3y is equal to minus 20 plus 8. Àbí ẹgbẹ́ tá a bá ti gbé fún gádà yóò di plus. Minus 3y is equal to minus 12. Y is equal to minus 12 divided by minus 3, which is equal to 4. Mo ti mọ̀ pé y mi jẹ́ kí ni o, ó jẹ́ 4. Mo sì mọ̀ pé z mi jẹ́ minus 2. Má ní kí n gbé wọn sí ìkànnà àwọn equation wa o. Bẹ́ẹ̀ mo ní kí ni o, put y is equal to 4, z is equal to minus 2 in equation 1. Ẹ má gbàgbé kí ni equation 1 mi sọ. So equation 1 ní kí ni o, 3x plus 2y minus z is equal to 19. 3x plus 2y minus z is equal to 19. Ọ̀yà ibi tí n bá ti rí y àti z máa ma gbá àwọn arákùnrin yìí sí. Ajá sí pé yóò mọ̀ jẹ́ 3x plus 2 times kí ni y mi 4 minus into minus 2 is equal to 19. Tá bá ṣe síwájú ṣe lè jẹ́ 3x plus 8 plus 2 is equal to 19. 3x plus 10 is equal to 19. Oh yeah, ẹgbàrákùnrin yìí wá yóò jẹ́ 3x is equal to 19 minus 10. 3x mẹ́wọ̀n jẹ́ 9. Kí ni máa multiply pọ̀ mọ́ 3 tí ó mọ̀ fún mi 9. So f is mẹ́wọ̀n jẹ́ 3. So ajá sí pé kí ni o, s mi jẹ́ 3. Kí ni y mi jẹ́ o, y jẹ́ 4. z jẹ́ minus 2. Ẹ rí pé kò lè rárá láti so mẹ́ta ẹ jẹ́ tuntun sọ. Kápẹ́ bá ní equation 1, equation 2 àti equation 3. Máa pa òǹbejì equation méjì papọ̀. Ẹ rí pé inú àwọn tá a lè ní lákòótán ni pé mo lè ní equation a àti b, àbí mo lè ní equation a àti c, mo lè ní equation kíni o, b àti c. Tí bá ti á pa a àti b papọ̀, máa eliminate kan náà variable yẹn yóò kù méjì. Mo tún lè pa méjèèjì náà papọ̀, máa eliminate kan náà variables yẹn yóò kù méjì. Máa marry àwọn méjèèjì yìí papọ̀, máa tún eliminate variable kan yóò tún kọ ọyọ kan. So báyìí lẹ ṣe mọ̀ ṣe kíni, báyìí lẹ ṣe mọ̀ ṣe. Ẹ pé tẹ́ bá bọ́ sí frame 14. So tọ́jọ̀gbọ́n tún fún wa ní mìíràn, àwọn ni mo fẹ́ ká gbìyànjú láti ṣe eléyìí. Ẹ rí pa ní kíni o, ọ̀jọ̀gbọ́n ní 5x minus 3y minus 2z is equal to 31. So 2x plus 6y plus 3z is equal to 4. 4x plus 2y minus z is equal to 30. Ọ̀yà bó láyé ṣe ń bẹ̀, òun náà ní ká má dára láàmú. A lè pa méjèèjì papọ̀, bóyá ká gé x. Ẹgbẹ́ta bá ti gé x kí ni ọmọ kúnlẹ̀, y àti z. Tẹ́ bá tún pa méjèèjì náà papọ̀, tẹ́ tún gé x kí ni ó tún mọ kúnlẹ̀, y àti z. Èyí tó jẹ́ y àti z yẹn náà ẹ pa òun náà papọ̀, bóyá kẹ́ bá tún gé y kí ni ó kúnlẹ̀, ẹ mọ z. Ẹ máa wá fi z ẹ fi mọ ṣe kí ni, ẹ fi mọ wá y. Tẹ́ bá tún ti mọ y ẹ tún pa y àti z náà papọ̀, ẹ fi y. So lẹ́yìn ní bá ṣe mọ ṣe kí ni o, bá ṣe máa lo simultaneous equation láti fi wá àwọn knowns. Ìjẹ́ sí àárí ẹni tó níbèrè kí n tó tẹ̀síwájú. Ìbéèrè bóyá ní orí ìkànnì yìí ni àbí àwa tí à ń bá wa lọ ní orí ìkànnì Facebook. Ọ̀dà, so tí ó bá sí ìbéèrè mọ́, ẹ pé tá bá bọ́ sí frame 15, ọ̀jọ̀gbọ́n ní fẹ́ sọ àlàyé tá a pè ní pre-simplification. Àkọ́kọ́ mọ̀ ṣe yàrá pé ká tó ṣe kí ni o, ká tó mọ̀ wá àwọn tí àwọn ìntàmọ̀ wọn ò jẹ́, òun náà ni pé ká kọ́kọ́ ṣe wọ́n náà. Ọ̀jọ̀gbọ́n ní nígbà mìíràn equation tí wọ́n bá fún wa ó ń bùkátà látúnṣe ṣe kí ni, láti kọ́kọ́ ṣe wọ́n síwájú sí kó tó di pàtì ẹ̀ lo ìkànnà method tí wọ́n kọ́ wa, bóyá elimination ni o, bóyá substitution ni o. Òwò ti wá irú àpẹẹrẹ tí ọ̀jọ̀gbọ́n ṣe lélẹ̀. Ọ̀jọ̀gbọ́n ní solve the pair of equations. So alẹ́ yìí la parí program ilé yà máa bọ́ sí program 6 lọ́sẹ̀ tí ń bọ̀ lágbọ́ Ọlọ́run. A ní 2 into x plus 2y plus 3 into 3x minus y is equal to 38. Equation kejì jẹ́ 4 into what, 3x plus 2y minus 3 into x plus 5y is equal to minus 8. Ẹgbẹ́ kò nira rárá, ṣe pé equation 1 equation 2 lélẹ̀. So ìtọ́jú ọ̀gbọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ni pé ẹ rí pé lè yàtọ̀ sáwọn èyí tá a ti ń ṣe bọ̀ wá tẹ́ sẹ́yìn.
eléyìí ń bùkátà láti kọ́kọ́ ṣe iṣẹ́ òun síwájú sí kó tó di pàṣẹ lò bẹ́ẹ̀ elimination method àbí substitution method yẹn yà ní pé ká ṣe kí ni ká kọ́kọ́ yanjú àwọn bracket yìí náà ẹgbẹ́ tí bá tún eléyìí kọ tí bá open bracket mi kí ni mo jẹ́ 2x plus 4y plus 9x minus 3y is equal to what 38 ẹgbẹ́ tá a bá ṣe síwájú sí tá a gba left times eléyìí ó jẹ́ 11x plus y is equal to 38 ṣẹ̀gbẹ́ equation wa ẹ̀yìn pa àkọ́kọ́ sí síwájú sí torí ẹ̀ lọ́jọ́ wọ́n fi ṣe pé ní pre-simplification síwájú ká tó ṣe síwájú ká tó lo kí ni o ká tó lo àwọn òfin wọn ẹgbẹ́ tẹ bá tún wo arákùnrin kejì yìí náà tá a dẹ̀ ṣe wájú sí olóńgbò jẹ́ 12x plus 8y minus 3x minus 15y is equal to 8 ọ̀yà ẹjá pa àwọn tí wọ́n jọra wọn papọ̀ ajá sí pé lè ọjẹ́ 8x minus 7y is equal to 8 so tí yé mi máa ẹ̀dùgbà àti ṣeun náà tán káwá kó méjèèjì papọ̀ ní ìsìn ẹgbẹ̀ta wá kó méjèèjì papọ̀ àti ní simultaneous equation ní unknowns mélòó méjì 11x plus y is equal to 38 8x minus 7y is equal to 8 ẹgbẹ́ ẹ lè lo ìkànnù àwọn method tó bá wù ẹ lè lo kí ni o ẹ lè lo method of equating coefficient so tàbí method ẹ̀kejì òun náà ni substitution method so ẹ rí pé mo ti lo elimination method ní àwọn àpẹẹrẹ aláwọ̀kọ́ kápẹ́ bá fẹ́ lo substitution method kí n tún fi lè jẹ́ ìrántí fáwọn àtàṣe darapọ̀ lẹ́ni òun náà ni pé kí ni mo lákọ̀ọ́kọ́ wò pé èwo ni mo fẹ́ substitute ká láti mọ̀ òun náà ni pé wá wo coefficient gbogbo wọn eléyìí tó bá ní coefficient tó sẹ́pẹ́rẹ́ jù òun lẹ́mọ̀ mú ẹgbẹ́ coefficient eléyìí jẹ́ 11 coefficient eléyìí 1 ni o coefficient eléyìí jẹ́ 8 coefficient eléyìí jẹ́ -7 ajá sí pé lè lámọ̀ consider yóò máa jẹ́ from equation 1 ọ̀yà ní equation 1 yóò máa fún mi ní kí ni 11x plus y is equal to 38 àbí máa fi y is a subject of the formula bó máa ṣe lẹ́ẹ̀kan sí bó máa ṣe máa mọ èyí tí máa fi máa ṣe subject of the formula èyí tó bá ní kí ni coefficient tó kéré jù ní gbogbo wọn ajá sí pé y mi tí bá gbé arákùnrin yìí jáde yóò jẹ́ 38 minus 11x á wá pè ní equation 3 kẹ̀dẹ̀sì mọ́ gbàgbé mo ní tó bá jẹ́ pé bá fa equation kan yọ ní equation wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ajá sí pé tẹ́ bá fẹ́ gbé sí ẹ gbọ́dọ̀ gbé síbẹ̀ mọ́ nígbò jẹ́ pé òun ló ṣe kí ni o nígbò jẹ́ pé òun ló bí so nígbò jẹ́ pé òun ló bí mo rò bó ti yọ abáyẹn so nígbò jẹ́ pé òun ló bí so bó láṣẹ wá tẹ̀síwájú lórí rẹ̀ òun náà ní pé kí ni o eléyìí á gbé sí equation 2 báyìí yẹ máa jẹ́ y put y is equal to 38 minus 11s in equation 2 minus 11s in equation 2. Who answer? ẹ má bínú so ọ̀yà tá bá gbé sí equation 2 báwọn yóò jẹ́ 8x minus 7y is equal to 8 ọ̀yà ibi tí bá ti rí y mi máa gbé eléyìí sí yóò jẹ́ 8x minus 7 38 minus 11s is equal to 8 ẹgbẹ́ tí bá ṣe síwájú sí ilé yóò jẹ́ 8x kí ni 38 times 7 mọ̀ jẹ́ 6 5 21 26 àbí yóò jẹ́ minus 266 plus 77x is equal to 8 ẹgbẹ́ tí bá ṣàkíyèsí rẹ̀ orí s nìkan la ní sí yóò jẹ́ 8x plus 77x kí ni ó máa fún mi 85x àbí equals to 8 plus 266 ẹgbẹ́ arákùnrin wá ta padà ajá sí pé lè ó jẹ́ 85x equal to what kí ni 266 plus 8 4 7 274 s equal to 274 divided by 85 tí a bá ṣàṣìṣe so tí a bá ṣe àṣìṣe níbẹ̀
ọ̀yà tá bá tẹ̀síwájú lórí rẹ̀ ńkọ́ ẹ jẹ́ ká yẹ ń bọ̀. (11x plus y is equal to 38). Uh-huh. 9x for súnmọ́ pàṣẹ kan ti wà ń bí báyìí. Náà lílé yìí o ẹ má bínú gba àìmọ̀ tẹ̀lé mi. Ọ̀yà so 9x so ajá sí pé eléyìí báyìí tí n bá gbé wá so kí ni ìyẹn ọmọ jẹ́ 9x ilé ó jẹ́ 9x so 9 ní ọmọ jẹ́ 9 77 ajá sí pé ilé ó jẹ́ 86x so kí ni ìyẹn máa jẹ́ 86x bá ẹ má bínú ẹ yẹ kí n tún kọ. -8 ni arákùnrin jẹ́ ẹ̀rí iṣẹ́ ta ṣe ń bíbá ilé ẹgbẹ́ ta bá pa gbogbo wọn papọ̀ a ní 12x minus 3x yóò fún wa ní 9x àbí so yóò fún wa ní 9x then minus 8 wà ń bíbá yẹn mọ́ bínú -8 ọ̀yà so tí bá put in equation 2 ajá sí pé lè ó jẹ́ 9x minus 7y is equal to -8 yẹn parẹ́. Ọ̀yà tá bá tẹ̀síwájú sí 9x minus 7 into 38 minus 11x is equal to -8 9x mi ó máa jẹ́ kí ni kí la pé eléyìí 6 5 21 12 so yóò jẹ́ 266 plus 77 that is equal to -8. Ọ̀yà tẹ́ bá pa àwọn arákùnrin méjèèjì papọ̀ yóò jẹ́ 86x is equal to -8 plus 266 tí ń ṣe 266 minus 8 ilé yóò jẹ́ 8 ilé yóò kún 5 so 258 àbí so yóò kún 258 so 86s yóò máa jẹ́ kí ni o 258 àbí s mi máa jẹ́ kí ni o 258 divided by 86 ẹ rí pé 3 ni ó fún wa so s mi ti jẹ́ 3 ìgbà tí mo ti mọ̀ pé x mi jẹ́ 3 yẹn man put x is equal to 3 in equation what equation kẹta eléyìí tá a fàyọ yẹn kí dẹ̀ ní equation 3 fún wa y is equal to 38 minus 11x y is equal to 38 minus 11x mo dẹ̀ ti mọ̀ pé x mi ń sìn jẹ́ kí ni o 3 minus 11 times 3 y máa jẹ́ 38 minus 33 eléyìí tí ń ṣe 5 ajá sí pé x mi ó máa jẹ́ kí ni o 3 y ó máa jẹ́ kí ni y ó máa jẹ́ 5 ẹ dẹ̀ mọ́ gbàgbé tó bá wù wá a lè ṣe kí ni a lè yẹ̀ wò bóyá tá bá gbé x jẹ́ 3 y jẹ́ 5 sí bóyá yóò mọ̀ fún wa ní kankan náà síbi dánwò ló bí yọ kẹrẹ ẹgbẹ́ x wá jẹ́ 3 àbí ajá sí pé 11 times 3 33 plus y ṣe pé y 5 ni 33 plus 5 yóò mọ̀ fún wa ní 38 so ilé ẹni bá sì mọ̀ yanjú rẹ̀ so ní frame 19 ọ̀jọ̀gbọ́n fẹ́ ká ṣe example tó wà ń bẹ̀rẹ̀ náà but mo nígbà pé a lè ṣe òun náà ní pé kí ni ẹ gbé àwọn tó àkọ́kọ́ palẹ̀mọ́ bracket yẹn a ṣe síwájú sí so lẹ́yìn ìgbà tá bá palẹ̀ bracket náà mọ́ a ṣe kí ni a máa ṣàkójọ ẹ má gbàgbé bóòmù láṣìmọ̀ ṣe mẹ́ta òun náà ní pé kí ni o a kọ́kọ́ kó wọn ní méjì bóyá equation alákọ̀ọ́kọ́ pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta tàbí alákọ̀ọ́kọ́ pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta tí bá kó méjì ń papọ̀
màá yanjú nǹkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn, nínú àwọn ohun tá a mọ̀ mẹ́ta yẹn. Bá ti bá ní xyz, màá yanjú x, yóò mọ̀ kún y àti z. Níbi equation méjì yòókù náà tí bá tún papọ̀, màá yanjú x níbẹ̀, yóò kún y àti z. So ajá sí pé tí ó mọ̀ ṣẹ́kù fún mi nínú àwọn tí mo yanjú yẹn ni yz, ètò wọn yanjú y, yóò mọ̀ kún z. So tí bá ti mọ̀ z, yóò fi mọ̀ y. Tí bá ti mọ̀ y náà, màá fi y àti z, màá fi mọ̀ x. Eléyìí ni bá ṣe mọ̀ ṣe. So ibi báyìí ni a ti mọ̀ dúró. Ibi báyìí náà ló sì ṣe kíni o, ló jẹ́ ìparí program ẹlẹ́ẹ̀karùn-ún. Lágbára Ọlọ́run bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa tẹ̀síwájú lórí program ẹlẹ́ẹ̀kẹlò, program ẹlẹ́ẹ̀kẹfà, program F6, so ní page 177. So ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé polynomial equations síbẹ̀. So mo nígbàgbọ́ pé a gbádùn rẹ̀, kí Ọlọ́run bá kí ó ṣọ́wájú ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ. So lẹ́ẹ̀kan sí, mo tọrọ gáfárà pé a pẹ́ bẹ̀rẹ̀ lénìí, àwọn ẹ̀rọ ló múná lọ. So ẹ má bínú, ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ wa. So olóyè Ayọ̀mídé, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, àti àwa tí a pẹ̀lú wa ní Facebook. So títí tí a fi pàdé, olórí Oríyọmí, ìyá ẹ ṣeun. So títí a fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀, so ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, ó dìgbà.